ìjọba fún ìjẹ ìbọn àwọn ìjọba ṣe ní kékeré a sì ṣe tí sí tàbí dàgbà jọmọ kì í sun ni ó dẹ̀ lómi títí bẹ́ẹ̀ ní nígbà tó máa lómi òjò jọmọ fẹ́ kí n fẹ́ wúlò fúnra mi mọ́ ni ojoojúmọ́ gbìṣ ojoojúmọ́ kí ló dé. Ilé kẹ máa wúlò fúnra yín ẹ máa tètè nǹkan yìí. Bàbá yìí kò wọlé lọ́kọ́ lọ bèrè lọ́wọ́ ẹ̀ o kí ló dé náà. Má kì í mọ́lẹ̀ lójoojúmọ́ gbàṣ. Olójú bíi ti báwo mọ́ mi kò jẹ́ mi náà. Ó kì í ṣe ọmọdé wọn. Bàbá yìí ti ní ti sẹ́ẹ̀sì jù. Kí ló dé? Má kì í mọ́lẹ̀ lójoojúmọ́ má kì í mọ́lẹ̀. Owó lè ta ṣe pàtàkì nìyẹn ìgbà yẹn nìyẹn. A ti dàgbà ń sìn yìí. Mọ mi ṣé torí sẹ́ẹ̀sì lásán lẹ́yìn wá ń jẹ́ àtẹ̀rù dídí tó tẹ̀. Ẹ má jẹ́ káwọn èèyàn bá yín gbọ́n ta. Ṣé fẹ́ ti ọkọ yín síta ni? Ìta ṣó bí ta gbé dúró sí mi ò má ìlú ó lọ síta ṣó bí bèbí ṣe gbé dúró sí mo ní ìdí helper mo ní ìdọ́ni tó máa help mi. Elizabeth lẹ́nu ẹ̀ ìwọ ní ìdí helper mo ní ìdí. so o fẹ́ kẹ́dọ̀ ní wa máa ṣe ojúṣe ẹ lórí bẹ́ẹ̀dì ni. mi ò má ìlú ìsókè bàmí but jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ sórí ọ̀wàwà ló máa ń fi ẹnu ara ẹ̀ pé kú báyìí and tó bá délé tán mi ò ní fẹ́ wàhálà from any angle nínú ilé mi ò dẹ̀ ní fẹ́ owó kankan nínú ilé kò sówó Elizabeth kò sówó ọ̀rẹ́ ti yé so nǹkan tó ń sọ fún mi ni pé o ò ní gbára lẹ̀ fún mi mọ́. Elizabeth, oya wọnú ilé. Kí ló ṣẹlẹ̀ ọkọ nípa iná? No, it's okay. Ṣé bó sá ni? Òun sáàbí? Kò sí problem. Máa sá kiri. Okay, kò tẹ̀ sí. Bá mi wò dáadáa o, ṣùgbọ́n má pa mí ṣùgbọ́n aláṣẹ jù. Lọ́jọ́ tó lòkú màmá, wèrè lòkú tí ò wá o. Bàbá yín ẹ sọ̀ráìsì mi gẹ́ni dùngbà. Bàbá yín ẹ sọ̀ráìsì mi fún Bàbá Alábíà. Bàbá yín ẹ sọ̀ráìsì. Ẹ wo gbogbo ọkọ̀ tó wà nínú ọgbà yìí pátápátá mo ti fọ̀ tán. Mo fi lè. Eléyìí tó bá wà wò yín bẹ̀ ẹsẹ̀ lẹ́tà ń pè kẹjẹ́ akárígò. Ó wà lára ẹ̀. Kí ni ọmọbìnrin ṣe ń ṣe lórí? Sori pé wọ́n ló ń fi gbogbo ẹ̀gbìn rẹ̀ mi. Mo sọ pé mi fẹ́ ṣe tèmi lọ́tọ̀, n fẹ́ dá lọ lọ́tọ̀, ó sọ pé àfi dandan tí bá mu dání. Look at the time, ṣé àti late báyìí? Daddy kò possible. A lè rìn lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ mọ̀ pé tá bá ṣe ẹ̀ fún àwọn èèyàn láàyè láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa ni. Gbogbo èèyàn náà máa rò gòkè kí ló dé tá à ń Irede. Yes ma. Irede. Yes ma. How are you? Bó ṣe ń wọ́ bọ̀. Well, ìwọ ló ń gbà lọ sí event à ń lọ sìn. Torí ẹ̀ ló jẹ́ kí mi náà package ara mi sà. Ẹ wò mí mà. Ó ti ẹ̀ dá hold. Ṣé eléyìí ni àbẹ́lẹ̀ ìwé ní agbé? Eléyìí dá. Oya. Yes. Oya. Fún mi kì, I'm going to drive myself. Fún mi kì. Wọlé bọ́lá mi tẹ́lẹ̀. Whatever. Má ṣe ọ̀nù ṣùgbọ́n. All right ma. Ṣé gbogbo gíní tẹ̀lá fún mi tí mo jù? Dédé bí méjì ń sọ̀rọ̀ náà gà máa jáde mo ń sọ fún conversation on possibility but introduction yẹn tó sọ fún mi jẹ́ kórìkò mi kò ṣe kiri kò pé gidi gan kọ́nìyàn kan ni máa sọ mi sọ fún mi lè ṣiṣẹ́ géètì kú o nǹkan máa ṣe kiri máa yára mi bèrè máa jẹ́ kórìkò mi kò pé bẹ́ẹ̀ ni ó ṣàṣẹ ó padà ṣàṣẹ kẹ́yìn dedication introduction communication tó sọ fún mi kọ́nìyàn máa sọ mi but ọ̀gá ń rán mi sọ ó dàbí sọ fún ìjà wa láàrin ọ̀gá àti ìyàwó. Ó jẹ́ ọmọ tó wà observant ni o ó jẹ́ ọmọ tó wà observant sórí ẹ̀yìn àná lálẹ́ tí èmi mú lẹ́tà lọ bá ọ̀gá náà lé nígbà tí wọ́n wọ yàrá àgbàlejò báyìí ariwo mo gbọ́ pàpàpàpàpàpàpàpà bí ọ̀rọ̀ tàbí àwọn àgbàlagbà méjì láìsọ méke wọ́n wá wò pé ìjà ni wọ́n gbé sùn òun náà ni wọ́n tán gbé jáde mọ́jú àárọ̀ yìí wọ́n wà currently fighting. wọ́n wà currently fighting. Daddy máa fẹ́ yàwó. Honestly, I'm telling you. Kẹ̀kọ́ ń bá wọn jà lórí àwọn nǹkan tí ò ní ìtumọ̀ yìí. Wọ́n máa fẹ́ yàwó lẹ́yìn lórí ni. Kò dẹ̀ sí nǹkan tá lè ṣe sí. Bọ́láńdé, kí ló ṣe ẹ́ náà?
wọ́n ti máa bá mi sọ̀rọ̀ báwo yẹ kó reason pẹ̀lú mi ni àwọn ṣèbóbìnrin ni wọn náà ok tí wọn náà bá tó èjì mi wàá mọ ọkọ tí mò ń sọ ayé ẹ dáadáa. mọ́mì èmi ò lè tó èjì yín kí n máa fi oorun dun ọkọ mi kí ló dé. nínú Bọ́láńlé fi sílẹ̀ náà ṣé bí ó fẹ́ tì mí síta ni no problem very soon màá wọ̀ ta yẹn. ṣe tẹ́lẹ̀ mo sọ pé wàá wọ̀ta nísìnyí o tẹ̀ ní wọ̀ta mọ́ ọ ní wọ̀ tó bá wọ̀ta yẹn wàhálà ni fẹ́mi àti ẹ. ẹ má wọrí ṣe ti gbọ́ ẹ fi wọ́n sílẹ̀. ṣó jẹ́ bí oúnjẹ. ẹ fi wọ́n sílẹ̀. ṣó jẹ́ bí oúnjẹ. oúnjẹ ni mọ́mì. bọ̀lá sí mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. kí ló gbẹ dáadáa. ọ bàbá yìí ló ń kí ẹnu àbí wọ́n kí ẹnu. sọmọdé ni ṣé kò lójú kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ojú ò tẹ̀ tí gbogbo yín gan ojú ò tẹ̀ méjèèjì. láti ẹ̀wọ̀ ẹ̀fọ́ kan yín balẹ̀ nǹkan tá a máa ṣe òun la máa ṣe ṣé ti gbọ́ nǹkan tá a máa ṣe ni ẹ máa fẹ́ yàwó mi. ìwọ tẹ má wọrí kò tí yẹ nǹkan tí máa ṣe inú mi ló ń gbé ó ti understand nǹkan tí máa ṣe inú mi ló ń gbé. ambulance. Kí ló ń wí wá? Kí ló ṣẹlẹ̀? Orí mi gbé mi o, má sọ mí sọ òkun ọ̀sán kankan dákun orí. Sọmọlẹ̀ sókùnkùn sóṣù bèrè nírìn àjò mi, ọ̀nà mi kó má dojúrú ẹ̀ orí. Orí mi gbé mi o, má sọ mí sọ òkun ọ̀sán kankan dákun orí. Tẹ̀ jẹ́ wípé kú ní bàṣẹ á jẹ́ wípé bọ́lọ́run bá ṣe kọ́ náà. Ojú lọ bá ra òkú dá bójú bá ti fọ́ tètè bá ti di kí ló dé tún kú àtọ̀sán àtòrú adédúdúró adágbéró. Ibi ilé wa bọ́dá tó pọ̀ ni. Àwọn ti gbé aago yín pé kò lọ kó dáàdi l'accident. Kò sí nǹkan ṣaago dáàdi wo ló l'accident bá. Àwọn dáàdi kan náà. Bọ̀dá mi wọ́n l'accident. Bẹ́ẹ̀ni. Oh God, kí ló máa ń ṣe ẹ̀yin Nigerians báyìí? Ṣé wèrè ní sọ̀kọ́ ni? Ṣé wà ní accident? Ṣé òǹgọ́ l'accident pẹ̀lú wọn ni? Kò l'accident. Ó ṣe wá jẹ́ mi ló ń pè. Ṣé mi ni 211 emergency number tí Lagos State ní kán pè ní? Kí ló ń pè mí fún? Wèrè náà tó bá l'accident ní Nàìjíríà, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ débẹ̀ ẹ̀ máa ya fọ́tò. Is that the next thing? Ẹ já lọ sà, ẹ já lọ. Ká lọ síbo? Ẹ já lọ síbẹ̀ náà ni. Bákan náà ni wọ́n respond ara ni. Bákan náà. Èyí tí mo kó tó ń surprise mi ni pé ṣé báwọn àtàwọn parents wọn lọ́jọ́ ní accident yìí àwọn parents wọn ti ń respond kí ni títí wọn kí ló ṣẹlẹ̀. Wá òótọ́ ni o sọ náà ó kọ̀ jẹ́ pé ibi tí accident yẹn gbà lára tiẹ̀ ló le jù ọjọ́ kan lọ́jọ́ wọn àti àwọn parents ẹjọ́ ní accident àwọn ti wà okay abẹ́lẹ́ ọ̀hún náà nìkan náà bá fóònù àlàáfíà
Ṣé o ti fún náà treatment yẹn? Sọmọlẹ̀ sọkùnkùn sóṣùbìrì nírìn àjò mi ọ̀nà mi kó má dojúrú ẹ̀yà orí ojú lọ bá ara òkùnkùn ọ̀dà bójú bá ti fọ́ tètè bá ti di kí ló dé tún kú àtọ̀sán àtòrú àdìdúdú ráú àdàkẹ́ ọ̀rọ̀ àwa láàrin èrò àdàbí àdàbí àwa láyé bí aláìsí bọ́ fẹ́ bẹ̀ lórí kí ló ṣe fẹ́ mọ̀ kò má dá ẹ̀dá mi ò fẹ́ má sọ mí sóògùn alẹ́ jẹ́ ọ̀rẹ́ mi bèbí o má sọ mí sóògùn ọ̀sán gangan dákun orí. Please. I can't imagine it. I don't know for how long will she be blind and deaf for? Madam, as a graduate process, I can't say for now. You can't say for now. Yes. I don't know. Ẹ ṣe kúkú làwọn lè fún wa wípé ọmọ wa ò lè wúlò fúnra ẹ̀ mọ́. Nígbà tí títí di tójú ti fọ́, kí ló kàn? Ọmọ ti tèmi máa rí ọ. Àmín. Ó dẹ̀ máa gbọ́ràn. Àmín o, àmín Jésù. Lórí pé ọba tí mò ń sìn Bẹ́ẹ̀ni. kì í ṣe ọba ìka. Kì í ṣọba ká o. And that girl does not deserve such. Oh, she's too young. Doctor, tí ẹ bá lè ṣe, ẹ jẹ́ kí n fly abroad. Yes. Mo mọ̀ pé Ọlọ́run á tẹ́wọ́ gbà. Á dẹ̀ ríran, á Àmín gbọ́ràn Jésù. lágbára Ọlọ́run. Àmín Jésù. Àmín. Yes sir. Ṣé rí èmi náà ṣe àmì sí àdúrà tẹ̀gbà. Nǹkan tó wà ń bẹ̀ ni pé ṣé rí àwọn instruments tí wọ́n lò ní abroad. Àwa náà nílò ní Nàìjíríà wà níbàyí. Àmọ́ nǹkan wọn kì í jọ wá lójú. Yes. Ẹ jọ̀ọ́ báwo ló ṣe fẹ́ jọ wá lójú gan-an? Ṣé bí mò ń bèèrè lọ́wọ́ yín sí pé for how long ẹ ní definite time kankan láti fún mi? Ẹ wo ẹ tẹ máa wulẹ̀ bọ́dà ara yín rárá nítorí kí ni èmi ti mọ ibi tí ogun yìí ti wá. Èmi ò wá ní la ojú mi sílẹ̀ báyìí. Kì í jẹ́ kí àwọn olórí burúkú kan pàkádà ọmọ mi dà. No, madam, calm down. Ọlọ́run máa fún wa ṣe. Àmín o, àmín. In as much as the party believe. Kí ló ṣe wá tá a believe? Ìgbà tá Ọlọ́run mi tá à ń sìn. Ó jẹ́ ọmọ mi ò lè fọ́. Kò sí afọ́jú, kò sí adití kankan níran mi. Ẹ jẹ́ ká fi gbèsè wọn lọ. Ẹgbẹ́rún ló bàbá mi wò sọ. Kálí. Ó máa gbọ́ràn. Ó láti gbọ́ràn. Nígbà tá a sin Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o. Mo dẹ̀ mọ̀ pé ó máa ríran. Ó máa ríran o. Kò sáfọ́jú kankan. Kò sádití kankan ní ìdílé mi. Dájúdájú láti ríran. Ó láti ríran o. Olúwa wà lókè. Bọ́lá tèmi. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí iye mẹ́mẹ́ sógúndọ́gbọ̀n ilé ayé ajá ẹ̀sìn yé mi. Ẹ káwọn mà yẹsùn ẹ kó jẹ mẹ́ta mà yẹsùn ẹ wíyí mà àdúpẹ́ mà. Wọ́n wà lóko tẹ jáde sí ilé o àwọn olùkọ́ tí madam wà ní. Bẹ́ẹ̀ ni ẹ kó jẹ mẹ́ta àdúpẹ́ jáde kẹ máa ń gbọ́ orin dáadáa. Èyà orin kí dọ̀tẹ́ gbọ́. Oyin náà béèrè náwó ọmọ léwu kò sọ iṣẹ́ wo ló fẹ́ ṣe ìwà láìtàláì mo fẹ́ tààchẹ́ ẹ náà lè tààchẹ́ o. Ẹ lè ṣàchẹ́ àwọn rìn tẹ́ kọ̀ǹpútà. Yahoo wá ti kọjá gbogbo yẹn èmi ò ń gbọ́ gbogbo àwọn orin àwọn kéékèèké yẹn bí àwọn Haruna Ṣọlá Àyìnlá Ọmọwúrà àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sára àwọn ọmọ gbọ́. Ara ti dára àgbà. Bẹ́ẹ̀ ni ẹ bá mi mú un kún bọ̀. Ti bá lè ṣetán o mọ̀ pé o jẹ́rìí mi bẹ́ẹ̀ máa lọ sí ẹ̀ ó wọ̀rọ̀ ọmọ dáadáa ni ẹ. Mọ́mì. 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 Ọkọ mi, jókòó. Mọ́mì, jókòó. Ọkọ mi bò ní. Bó ló ń lọ? Kí ló ń wá? Àti pàápàá bó ni ìyá ẹ̀ wà gan pàápàá? Ẹ ra mà ìgbà wọlé wọlé ìsinsìnyí mo wọlé o dẹ̀ fi ọmọ yìí sì kọ́ kalẹ̀ sínú pálọ̀ bíbá yìí. Ẹ máa wo wàhálà tiẹ̀ náà ni mò ń ṣe ó ṣe lo oògùn tó ń sìn ni mo á kó oògùn àti kọ́ọ̀pù àti drink tó fi lo oògùn èmi kó lọ sí kitchen. Ó bá wà ní ìfi kọ́ọ̀pù lẹ̀ ó ti ń dìde tó bá lọ forí gbà kọ́kọ́ ó ti pè mọ́mì. Ọkọ mi mo wà ń bì kí ló fẹ́.
ẹ wò jẹ́ fara lè wò wá ní láburú o ogun tó dẹ̀ wà lẹ́yìn ọlọ́run bá wa ṣe àmọ́ ká tún máa dá mi mọ́. wèrè tó ń ṣọ́ bídà. ẹ pẹ̀lẹ́ nígbòjó lórí òṣì yẹn sọ́dọ̀ ológun àtọ̀sí mi. ẹ̀yin ló yẹ kémi blame àjọ ń bọ̀ ẹ̀ rìn fast bíi pé ibi tá à ń bọ̀ yìí sìn wọ́n ti fún one time frame tá a bá pẹ́ débi nílé wọlé ẹ̀ ń sáré bọ̀ mo dúró ìtọ́ ń bọ̀ mí mo wà pressed ṣé kí n má tọ̀ ni ẹ̀ ń sáré bọ̀ ìgbà tẹ́dẹ́ sìn wọ́n ti sáàfin àbí. èmi ò wọ́n jẹ wá bì. ẹ jẹ́ ká fìyàn lẹ̀ sista mọ́mí Bọ́láńlé àti sista again ẹ̀yin méjèèjì mo fẹ́ bá sọ̀rọ̀ ṣe é pé ọ̀rọ̀ yìí rí nǹkan tèmi ń rí o ọ̀rọ̀ yìí it is not social it's not medical spiritual ni wọ́n wò yìí o. ogun kan lélẹ̀ no ẹni sùúrù o báwo lọ mọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ kí ló ń ṣe ń tẹ́ regret mi ti sọ ẹ̀ regret ẹ kí lẹ́yìn fọwọ́ sẹ́nu fún now ọmọ ṣe máa l'accident ojú ló làálẹ̀ yìí etí ni ò gbọ́ràn yìí wọ́n ti wá try everything medically kò work ẹ̀jẹ̀ àtẹ̀sẹ̀ lè bọ̀ ẹ jẹ́ ká lọ spiritual. ẹ jẹ́ ká tẹ̀sẹ̀ ló bọ̀ ọmọ yìí ti dáa ju pé ó kàn ṣe ń wò bíi mango ṣẹ̀rí yìí o. yes. ṣé o fún nǹkan tó sọ kò lè sí ni. ẹ wò ó mọ̀ mi ò tí ì mèsì tí màá fún wọn ní ìgbà kúrẹ́. ṣé àwọn àjẹ kó fẹsẹ̀ gbá bẹ̀ yẹ o. kò ní fẹsẹ̀ gbá mà kò ní fẹsẹ̀ gbá. Elizabeth ìrẹ́ òmèsì tó máa fún mi very good. Sister. torí wọn náà lásọjá àwọn ilé wa. ó ra yí ẹ báyìí ó ra ọmọ ẹ ó yà workout kó wọn ju wa sọ pé ó ti di pé ọ̀rọ̀ òpònú ló ń sọ. àǹtí mi ẹ̀yin ló ẹ̀kẹ́ báyà Bọ́láńlé sọ̀rọ̀ ọmọ èèyàn wà nínú problem tó wà yìí ó wọlé tí èèyàn máa fi ń jáde anniversary ní ṣọ́ọ̀ṣì ó wọ̀ yẹn ó jókòó sí ilé ní pẹ̀lú problem tọmọ yìí ní kó sista. kí n ti yá àríkọ́ máa sọ àsọtán ọ̀rọ̀ sẹ́ ẹ̀ ṣé o rí pé ìwà tọmọ yẹn wò ó mú alájẹbẹ ni pé àjẹwò òpònú ká wá bí gbà lọ. àbọ̀ ọ̀pọ̀ tó mọ̀ kọ́wọ́ kàtún wájú èèyàn dàtí pé we are fools. ayé òfò ti tọ́ lọ́mọ òfẹ́ rọ́ọ̀kọ sí problem owó tó wọ́ọ̀kà òtútọ́ yẹn ó máa wọ́ọ̀ padà ẹ̀gbọ́n tẹlifíṣàn ẹ̀sùn ẹ̀sùn wáyé. kítakiri níbi ọ̀sẹ̀ wọ́n wáyé wà bá mi lé kọ́mi tọ̀tẹ̀ fi ọwọ́ tán wọ́n yẹ ìdí ẹ̀ wọ́n pa kàtú kí o wá gbé ẹ̀tàtẹ̀ títà àwọn àti máa ń sọ̀rọ̀ àtọ̀fẹ́ ẹ̀kú ẹ̀ gbé ẹ̀kọ́ látẹ̀lé. Oja funfun, Oja funfun, ọjà mo wá ná ẹ̀dùn wá jẹ́ kí n rajà ire, kí n má ṣìyàn, kí n má ṣọjà rà ó. Elédùà jọ̀wọ́ ọjà tí mo wá jẹ́ n rajà ire. Oja funfun, Oja funfun, ọjà mo wá ná ẹ̀dùn wá jẹ́ kí n rajà ire, kí n má ṣìyàn, kí n má ṣọjà rà ó.
Elédùà jọ̀wọ́ ọjà tí mo wá jẹ́ ìrajà ire. Ṣé bárùn tó ṣogójì ló yẹ kó máa ṣọ́ọ́dún? Òun tó ṣàbọ̀ lọ́yà dé, gbogbo ọlọ́yà ló yẹ kó ṣe. Ẹni tó bá ní lọ́wọ́ ẹ̀kọ́, ó yẹ kó lè bá ní látẹ̀jẹ̀. Abẹ́rẹ́ ní agbójú òkun létí ò jẹ́ ní àgbà. Adúró ti ní nígbà ogun ọ̀pọ̀, afẹ́ni lójú máa fẹ́ni lẹ́yìn ló pọ̀. Ìyàwó oníranù káre, ojú rẹ̀ ajá. Ọjà funfun, ọjà funfun, ọjà mo wá ná, Èdùà jẹ́ kí n rajà ire, kí n má ṣìyàn, kí n má ṣọjà ra Má sá lọ. Ibi tẹ́ ń lọ ò jìnnà. Ibi tẹ́ ń yà sí ló pọ̀. Ṣebí lórí ọ̀rọ̀ ọmọ yín ni? Títí ẹ̀ dé. Bẹ́ẹ̀ ni. Ojú ẹ̀ méjì tó fọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ má mi kọ́. Ẹ wọ ọkọ ẹ̀. Ibẹ̀ gangan lẹ ń lọ. Pé kí n máa lọ. Ẹ máa lọ. Ibẹ̀. Ṣáìbù. Ẹ má pẹ́ níbi tẹ́ wá yìí. Ẹ ṣé sà, ẹ ṣé mo dúpẹ́ sà o. Wọ́n jíwèé bíbá ẹ̀ fún mi ni mo dé ti ń lọ látàárọ̀ mi ò bá lè kọ̀kọ̀ pàdé rárá gbogbo everywhere igbó ni wọ́n dẹ̀ ni mo máa rí solution ní bíbá ẹ̀ ẹ jọ̀ọ́. ọjà lọjà wọn rí gèlè ní gèlè rọsùn adé abẹyẹ tẹsán lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọsàwọ lọbí alọbí wọn ní ọkàrà lálẹ́ ìbọ ni kò ṣe kí lálọbí ń pè mímọ rẹ àpèjì àpèlà sálà lọbí ń pè mímọ rẹ àpèjì àpèlà ọjà mọ bọ báwọn mọ bọ ọkàrẹ mọ bọ mọ tẹ jẹ́jẹ́
ọ̀kárì 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 ọjà lọ́jà wọ́n rí gèlè ní gèlè rọ́sùn adéwẹ́yẹ kékeré orí ọ̀rọ̀ ẹbọ ni wọ́n ní kó ṣe kí lọ lọ́bì ń pè bímọ rẹ̀ àpèjì àpèlà sálọ mọ̀bọ̀ sálọ́bì ń pè bímọ rẹ̀ àpèjì àpèlà. gbọ́n abẹ sì yégbò yá fúláàdì tíṣe onígbàjámọ̀ ẹ̀rọ́kọ́ ọ̀wọ̀n ẹ̀nẹ̀ká òde aṣọ ẹkùn ní òjò olúwọdé ajẹ̀ lójúbọ̀nà ọ̀wọ̀n ẹ̀nẹ̀ká òde. ó yọ ọ lẹ́nu pọ̀ rí wọn. bó ti jẹ́nu wọ́n gbọ́dọ̀ yọ ọ lẹ́nu àwọn olólùmọ̀nà àwọn lábíàmọ́ àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí wọ́n ṣokùnfà rẹ̀ dé. ó yé mi. ọ̀kàrẹ̀ ṣé bí nítorí ọmọ rẹ tí ọ̀gbọ́rọ̀ tójú rẹ ò sì ríran ní ló ṣe dé yìí. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni. ọ̀kàrẹ̀ elédùà ẹlẹ́sìn ọyán òjò olúgbẹ̀dù ọ̀run ọ̀kẹ́kẹ́ tí fọ́n kéyìn ẹni kó tó fọ́n pàdéjòkó ọmọrin tí fọ́n kú lókè àlọ́ ọmọ alẹ́kọ̀ọ́ lábẹ́ wọn jáde alẹ́rọ lábẹ́ wọn ọjà ẹran fífi alákẹ́dùn ọmọlé alágbẹ̀dẹ òrìwọ̀yà ibi wọ́n gbé rọgbà ibi wọ́n gbé rọgbà àwọn dáhùn ibi wọ́n gbé rọwọ̀lọ̀ lọ́lẹ̀dẹ̀rẹ̀. ọjà lójú lágbà lọ́wọ́ àwọn onílẹ̀ lágbà lọ́wọ́ àwọn abiyamọ ọlọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ apàtọ funfun ara ọmọ rẹ̀ yọ ìyá yóò lè sọ yóò lè gbọ́ kódà yóò ríran kedere òun náà ó yà ibi ọ lọ nítorí ọba lè tọpasẹ̀ àṣírí dẹ́yìn. ẹ wo bàbá ẹ má jẹ́ kí n tàn yín ṣé rí mi gangan fún ara mi mọ́ mo ṣe débi báyìí torí mo ṣe ń bọ̀ igbó ni mò ń kọjá lára ẹ báwo mo ṣe á fẹ́ mọ́ mi débi báyìí. kárí bó ti dé yìí gan-an lẹ́nìí tọ́ bá tún mú padà wá ọ̀dà lójú bọ́ọ̀sì dé yìí àwọn olùlànà yóò lànà fún ọ bó ti jẹ́nu. mọ́ ọ lọ ọ délé láyọ̀ ọ̀dà lójú. ẹ jọ̀ọ́ bàbá mi ò mọ bí mo ṣe máa padà. ọ padà ìwọ rárá gbà bó ṣe gbà mú adídíra ó pẹ́ ọ̀nà jì gbogbo ẹ̀ gbogbo ní kọ́ni kése jábẹ́ kulé àbùkún tó kó àti kulé àti kú oko. wọ́n ṣé kò sí. tí kì ní fi ṣẹlẹ̀. tó fi ṣe ṣúkẹ́ṣúkẹ́ dìde ni. Elizabeth bọ́ọ̀ ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí mo ṣáà sọ fún ẹ pé dókítà sọ fún mi pé nǹkan tó fa yẹn situation yẹn ló jẹ́ kí performance mi lò wípé ó dẹ̀ máa take time there. She wants to place her on medication torí pé mi ò tiẹ̀ rí yàtọ̀ látijọ́ yìí. Elizabeth báwo ló ṣe máa ṣe báyìí díẹ̀díẹ̀ lóògùn ń ṣiṣẹ́ náà ó ṣàwọn pé mi náà ṣe irú èèyàn báyìí ọmọ bíi ṣe ọmọ performance mi tẹ́lẹ̀ náà fún mi ní time with time máa perform dáadáa. èmi ò ní time o ṣé time kò yé mi o ó ṣàwọn pé obìnrin ni mí ó dẹ̀ ní limited time táwọn obìnrin máa fi ń enjoy ìkéde ọkùnrin nìwọ at 90 you are still standing afúnmi kìíní ìnáwó àsìkò bí rẹ jẹ́ kí n gbádùn ẹ̀ dáadáa. kí ló ń try láti insinuate. mi ò mọ mi ò ní fẹ́ kó jẹ́ kí n ṣe nǹkan tí mi ò like o mi yẹ kó ṣe nǹkan tí mi ò fẹ́ o. ìgbà bá ní gbogbo ilé ló bẹ̀rẹ̀ sí ní kódùn kìíní báyìí. ìwọ kọ́ ló fi kọ́ mi ni owó ló fi kọ́ mi náà ó ti fi bà mí jẹ́ náà ó fi bà mí jẹ́ tọ́sí gbogbo ilé ìtún ìṣẹ̀lẹ̀ mi ò fẹ́ gbé lé yìí o mi ò fẹ́ rárá ni. ṣé wọn náà rí sìn ó ti dórí kodò ń sì kò sí kan tó máa ṣe mọ́ ebi ń pa kí ni o fẹ́ jẹun o ọlọ́mọ ìpókò ló ń jẹ méjì tó ń jẹ o ṣàánú mi o bí a kan tún lọ bá dókítà mi àbí bí olóògùn míì tó yẹ kó lò òkè jẹ́ ká tiẹ̀ kúrò mẹ́ka lọ sáwọn àwọn traditional kìnnìkan tó máa ń po gbogbo kìnnì ẹ̀ kó pò fún ẹ kó dá jẹ. ṣé bí gbogbo ẹ̀ náà ni máa ń lò gbogbo ẹ̀ ni máa ń lò kí n tó délé o mọ nǹkan tí máa ń lò ń ta kí n tó délé o. bíbí àti get right one ebi akínbi náà bí lọ́wọ́ èèyàn. Elizabeth jẹ́ lọ tún wẹ̀wẹ̀ màá tún wá start all over again. ìwọ̀wẹ̀ bí ó tún gbéra.
kàkà kó sọ̀rọ̀ ara yá jẹ́ obìnrin ló ń bíjọ. Bọ́lá. Bọ́lá. Ṣé kò ṣe pé àbíkú fún wa sọ lóògùn òde fi báyìí? Wọ́n nígbàgbọ́ wípé pẹ̀lú ipá àtàgbàrá Ọlọ́run wọ́n ṣe ṣe. Ẹ jọ̀ọ́ dókítà, mo fẹ́ bi yín ní ìbéèrè kan. Ẹ jọ̀ọ́, mo fẹ́ béèrè pé alpha ṣé improvement kankan ti wà? Ṣé n gbọ́ dókítà? Wà ní báyìí. Improvement. Tàbá sọ pé wà náà, báwo ló ṣe fẹ́ gbọ́? Àbọ̀ ń gbọ́ díẹ̀díẹ̀. Bọ́lá, nǹkan kan tí ẹ máa tásẹ̀ létí rárá. Àbí kọ́ máa fẹ́ sọ ológun kékeré. Àwọn ọmọ onígbàgbọ́ pé láì dúró àti agbára Ọlọ́run, improvement máa wà. Bọ́lá. Swallow. Driver tó gbé wọn ní ọmọ àjọ láti pè. Kọ́ wa gbé lọ sílé. Tó bá máa fi di ọ̀tún àmọ́ tó ní kọ́ bá mi return ẹ̀. Ìrédé. Wọ́n náà ló jẹ́ kó last. Dókítà, ẹ ṣì wá nínú bí sáàmì feel anybody látẹ̀kọ́. Tí bá wà bí náà, má máa dákẹ́ nínú Bọ́lá, take it easy. Dókítà. Báyọ̀ ṣe fẹ́ sọ fún kọ́ra bí báyìí. Kókó ti múra gẹ́gẹ́ jù báyìí bá fi fìlà tó gbogbo ẹ̀ tó. Ó wọ òkè bó ṣe wà àmọ́ tí máa ní pé ibi tá à ń lọ jìnnà ṣé wàá sọ pé ò lọ ṣé ò lọ gbà. À ń bí mi wọn bí mẹ́tàlá mi dá mélòó lára mi kí wọ́n kọ́ṣẹ́ sí mi lọ́wọ́. Àgbàlá aléyìn rí bí ìtì ní ọkàn ìyá yọ ra nǹkan tó tutù fún yín. Mo wá ibi tó quiet gan tí téèyàn pọ̀ bẹ́ẹ̀. Kí lẹ fẹ́ ṣe? Ó máa jẹ́ kó lè mọ̀ bó ṣe ń pẹ̀lú mọ́ mi. Ẹ wo kò sáṣìírí téèyàn sọ fún Rúmi pé kémi ò lè mú. Ó dà pé páàkì sílẹ̀. Páàkì ìrànlẹ́ páàkì. Páàkì. You buy that. Ọjà mo wá náà ẹ̀dùn wá jẹ́ kí n rajà ire kí n má ṣe yàn kí n má ṣọjà rà ó. Ẹlẹ́dùn àjọwọ́ ọjà tí mo wá jẹ́ rajà ire. Àwọn kan sunkún àìní bàtà, àwọn kan sunkún àìláṣọ, adìyẹ sunkún àìléyìn, ìmàdò rẹ̀ tẹ̀ bó sí ẹ̀. Ọkọ sunkún oorun, ìyàwó dẹ̀kọ̀ ẹ̀ ò ráyè. Ṣé kò sí? Tí kí ni fi ṣe kí ni? Jọjọ wo kó ní káàkiri ọ̀rá sun ẹ̀ lọ́tọ̀ lálẹ́ yìí o. Fi mí lẹ̀ o. Ọ̀rá fi mí lẹ̀ báyìí. Elizabeth, kí ló dé náà? Ṣé wàá avoid mi? Pé tí báwo? Ṣé bó ṣe wà on medication? Elizabeth, ṣe bí èyí tá a bá ṣe lálẹ́ yìí máa fi mọ performance mi bóyá oògùn táwọn dókítà àbí àwọn àgbo tí mò ń lò bóyá ó ti ń ṣiṣẹ́ dáadáa. Jẹ́ what's it? Ibi ibẹ̀ yẹn ni
ọ̀rọ̀ ètò ètò wáyé ní ìsìn. wọ́yìn fìmílẹ̀. kí ló dé náà. Elizabeth mi ni. ṣé o fẹ́ fi ara tèmi ló fẹ́ fi ṣe tẹ̀sán. Tẹ̀sán bíi ti bá wo Elizabeth tẹ̀sán bíi ti bá wo. Oh, okay. O fẹ́ fi ṣe experiment àbí? Ọ̀wá débẹ̀ tán, wàá máa sọ pé ó ti rẹ̀ ẹ́, kíní kan ṣe pàkọ́ ẹlẹ́dẹ̀, kíní kan o mọ̀ wá jọjọjọjọ sórí alẹ́ yìí mi ò fẹ́ sórí o. Kọ́ ra fèmí sílẹ̀ mo ṣe wà. Kí ló ń sọ lẹ́nu tí ò dùn Elizabeth? Mo fẹ́ ní ṣùlọ́kà ni náà. Mo ní ẹ̀tọ́ sí kinní nítorí pé òun ṣe ìyàwó Sàrà lọ́dọ̀ mi. Àní mi náà ń ṣe ọkọ Sàrà lọ́dọ̀ ẹ̀. So anytime tó bá wù mí tàbí tí ara mi bá béèrè fún ẹ̀tọ́ mi ni láti wọnú bí. Inú ọba ìjìyàn lóòótọ́ mo mọ̀ pé o sanwó orí mi ò jẹ gbèsè orí mi ṣé wàá rí right now. Ó ti rẹ̀ mí ìyẹn ṣàpọ̀ understandable. Elizabeth má ṣe báyìí. Àfẹ́lẹ́ ìbẹ̀rẹ̀ marriage wa. Nǹkan náà máa fi bẹ̀rẹ̀ ẹ̀. Àfẹ́lẹ́ ìbẹ̀rẹ̀ marriage wa. Má tọ̀ mí ó wá fi mí lẹ̀ o. Ó mọ̀ pé tó bá tọ́ mi sí ti má bẹ̀rẹ̀ sí ní kọ́ńpìlì wọn pé òkè láìkẹ́ ó wá fi mí lẹ̀ o. Má tọ̀ mí rárá o. Báwo ló wá di báyìí? Ọlọ́run wọn náà di báyìí. A lọ ń sáfara. Àìlè ti sáré alẹ́ mo sáré ilé. Kàkà ò ire egere owó ńlá owó Ọlọ́run má máa fún wọn wá ni. Ìbá mi àṣẹ. Owó máa tó jayé o. Ẹni tí ò máa lówó lọ́kọ̀ máa láyé gbà. Òkú ni téèyàn bá lówó lọ́wọ́ ó dàbí kéèyàn òkú ayé lẹni tí òkú lọ. Òkú ayé ni yóò tún wá jẹ̀bi lọ́rùn. Bí èèyàn bá wáyé téèyàn lówó lọ́wọ́ bí ẹrú ayé ni. Àbí kọ́ bí ẹrú ayé ni. Ẹrú ayé ni. Kéèyàn lọ kú dànù gan. Èèyàn lè má rọrùn o. Wà tó béèyàn bá kú yóò wá jẹ àlàyé yóò tán jẹ láti àmọ̀ torí olówó lọ. Yóò jẹ torí gbà tó bá dé mọ́sálásí tán sọ pé bísẹ̀bílì láyò téèyàn dé mọ́sálásí tán pé bísẹ̀bílì láyò tọrọ ọmọ jáde. Ọtún dé ṣọ́ọ̀ṣì wọn ní ìdámẹ́wàá o ẹsẹ̀ tọrọ àánú. Ọtún wà wọn lọ́sùn ẹ̀kọ́ sún lọ́rẹ́ o ìyá mùtúbò bàbá mùtúbò ẹgbà ọ̀rọ̀ wọn jọ kéèyàn kúkú jẹ májèlé kéèyàn kú dànù. Gbádùn ara ẹ o eré ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ wálé ariwo àwọ̀ sí nǹkan. Tí mo jẹ́rú ayé báyìí gbẹ̀yìn àárín po ni. Lọ́dọ̀ òkìkí. Akẹ́bàjẹ́ ló gbé mi lọ́ngbà ni. Ire rẹ̀ náà ló dé ni àbí owó oṣù rẹ̀ la fi ń sayé báyìí torí kò yé mi. Ilẹ̀ ló ti kún yìí èmi gan ojú mi tí wọ́n máa ti báyìí báyìí. Ikọ̀ nílò ire mi ló dé torí ẹni tí ọba wa mọ bí ẹgbẹ́ ẹ ti là yóò máa sáré kú. Èyàn sáré kú orúkọ ń ro wọn. Àpèjẹ ti ń yẹ mí báyìí wo mọ́dàngárá lọ ẹni tí bá wò sẹ́jú àkànní yóò pẹ́ létí omi. Yóò pẹ́ èyí bá wò sẹ́jú àkànní. èyàn gbé. Yóò pẹ́ létí omi o. Alo sukudi alo mama alo yawa ibi tí mo wà náà wá jìnnà sílé kí n máa bọ̀ báyìí ọ̀dà mo kàn yín lára fẹ́ ń bọ̀. Wọ́n sì ti sọ pọ̀ ṣe fàájì lọ́wọ́. Ọlọ́run ọ̀mà nílé ọ́nlé. Ìmọ̀ àmì àṣẹ. Ọlọ́run nílé oúnjẹ ẹrù ẹ. Àmì ẹrù. Bí ìyá bá pè yẹn béèyàn ọba jẹ ìyá ò jẹ olúwa rẹ. Bẹ́ẹ̀ni. Ìyá ò jẹ olúwa rẹ. Ìyá ò jẹ. Ẹ dákun má jẹ́ àfọ̀lẹ́ sọ. Kí ni ìtìbí tí mo ní bàbá mi lọ́wọ́ kọ́? Àbí ẹbù ti bí. Àmọ́ ire dákun dúró náà sọ́rí béèyàn ọba lọ́mọ ńlẹ̀ èyí ń lo eléyìí o. Gbọ́rẹ́ mi kí ló fi ń ṣe é bí ọmọ ìjò yìí èmi kò sí gbà kẹ́kẹ́ bí mo wọ náà lé báyìí tí mo sọ pé ìyàwó mi là yóò ẹni yóò pátápátá bọ́bá wa kọ̀ lálẹ́ tó nítọ̀ wọ́n rẹ̀ wọn òun náà fẹ́ sakọ́ òun ń patẹ́dé wọ́n kì í bọ̀ ọ̀sálẹ́sà. Yóò sálẹ́sà yóò bọ́ lórí o. yóò bọ̀ kọ̀ọ̀kan ẹ̀bẹ̀ tèmi. Torí pé yín tó jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé tọ́ba ìlú kíní ìtàn tọ́ lọ́mọlẹ̀ tí kíní ẹ̀ bá gbéra báyìí gbígbà tó jó rọ̀ ni ti wáìpà téèyàn lò ní ìṣẹ́jú òun yóò máa wáìpà ọkọ̀ ni wí. lájọ pé
wọn gbọ́dọ̀ pẹ́ńtà mo ti di pẹ́ńtàgọ̀n ni. àti pé ṣé bẹ́ẹ̀ náà ìyàwó rẹ̀ fẹ́ràn kí ni tó ọ̀rọ̀ àwọn ọmọ yà bọ́ mọ́ àwọn nǹkan tí mo fẹ́ rẹ pé ìyàwó rẹ̀ náà. sọwọ́ títà mọ́. tí ẹ fàájì wọn wá balẹ̀ jẹ́ mo ti lé yìí ó fi balẹ̀ jẹ́ ẹ tètè máa lọ wọn gbọ́dọ̀ gèrè sẹ́mi mo lówó ni. wọ́n ló ní lẹ́mi wọ́n ló ní jẹ́ fàájì balẹ̀ jẹ́. Mommy. Hello. Mommy, mo fẹ́ lògùn mi o. Ta ló wà lé? Hello. Ladies and gentlemen. Hello. Ladies and gentlemen. Hello. Ladies and gentlemen. Mommy. Oh, hey, arábìnrin. Ẹyí báyìí. Mommy, is that you? Is that you kọ́? Ẹ̀yìn karaba. Ó yọ ọwọ́ mi jọ ọwọ́ ìyá ẹ̀. Mommy. Mo ń tẹ́mi àti ẹ̀ta fi jọra wa. Ó jẹ́ akótó ní Yorùbá yìí. Gbàgà. Kí ló sọ pé ọ̀fẹ́? Ọmọkùnrin lè yá ọ̀gbọ́n. Ọlọ́run má máa gbójú lọ́wọ́ wa. Má máa gbòdì ọ̀sán lọ́wọ́ wa. Lọ́mọ tó da arégége wa. Káyọ̀ wá gbàgbé ojú mi tí wọ́n tó gbàgbé etí mi. Lẹ́yìn kó sọ ọ̀gbọ́n kò rí. Àmọ́ tó bá wá jẹ́ bẹ̀lẹ̀ tó bá jẹ́ pé fífọ́ ojú ti ẹnì àti àìgbọ́rin ni Ọlọ́run fi ṣe bí nílé ayọ̀ fẹ́mi tó fi jẹ́ nílé ìdùnnú kọ́lọ́run dàgbọ́n kó má máa jẹ́ ojú ẹ̀ la. Jókòó kókó má dojú ẹ̀ là torí pé ìdùnnú tèmi ni tí ìwọ̀n bá fọ́ lójú báwo lèmi ṣe máa ṣe kí ò ní gbígbé ìyá ẹ̀ báwo lèmi ṣe máa wọlé tèmi ó máa jáde Ọlọ́run ṣàánú ẹ̀ kí ló ń bọ̀. Ọlọ́run pa ẹ̀sẹ̀ mọ̀ lára ẹ̀ ṣé ó bọ̀ wá rẹ̀ bọ́lá lè jà lọ oògùn owó ẹ̀rùn gbà oògùn lé abẹ́mu gọ̀ǹgọ̀ oògùn ní ǹjọ́ o. Ẹ̀mí tí màá fi lo. Omi kọ́ ẹ̀jẹ̀ ni ṣé nígbà tí èmi fòògùn sọ́wọ́ ẹ̀ tí mo dì ọ́ lọ́wọ́ mú fíìlì tẹ́bírẹ́sì ọwọ́ mi pé ọwọ́ mi yàtọ̀ sọ́wọ́ ọmọ mi ọwọ́ tí ń tẹ pọ̀pípọ̀pí ìyá ẹ̀ òun lọ́wọ́ tí orí àbí kọ́mọ̀ lọ́jọ́ pé torí pé kìíní mi náà ti ń pẹ́ lára àyà yẹ ọwọ́ wa ti ń jọra wọn bọ́ bá wọn o lè fi tọ́ lò bọ́ bá wọn o lè fi tọ́ lò dákun mo ṣe ìyọ̀nda dákun bí bàbá tó bí ọlọ́mọ tó bá dé tó bá wọnà lé sáré. Mọ́mì. wo. Ta ló wà lé. ta ló kíbọ̀ ni lóṣòdì tí etí ẹ bá ń gbọ́ etí iná àtójú iná tó ń lò sọ fún ìyá ẹ àmì tí bàbá ẹ bá wọlé sọ fún ọ pé èmi bìsì lọ́wọ́ pẹ̀lú ìyá ẹ à ń ṣe kíríjì mi lọ́wọ́ yẹ́ǹbọ̀ ọgbọ́ ń sáyà ẹ lọ́wọ́ ń sá lọ́gbẹ́ náà lé lọ́wọ́. ó lù ú yẹ ìyá. Omi o. Omi kọ́ ẹja ni. káfọ̀tún wọ̀tún káfòsì wòsì tára bá fọ̀tún wọ̀tún táàfòsì wòsì ọwọ́ ò lè mọ́ káfọ̀tún wòsì káfòsì wọ̀tún ńlọ́wọ́ fi mọ́ gúlágúlá adéábólú tó lọ rè wẹ́rí àhùn ẹbọ ni wọ́n ní kó ṣe yẹ orí awówẹ̀ o àwẹ̀ gbọ́mà ni o orí awówẹ̀ àwẹ̀ gbọ́mà ni o orí awówẹ̀ àwẹ̀ gbọ́mà ni o orí awówẹ̀ o àwẹ̀ gbọ́mà ni o orí awówẹ̀ ẹ̀wẹ̀ kó tẹ̀rọ babaláwo. Orí awówẹ̀ o, àwẹ̀ gbọ́mà ni o, orí awówẹ̀ o. Àwọn lára náà yíyá, àwùjọ pàṣà gbé nǹkan àjà, olúwo méje, ọ̀nà mẹ́fà. Ojú mi ọ̀, ọ̀dẹ̀ mi ọ̀. Ẹ yóò mọ̀ ta, yóò mọ̀ ta, ó ṣe gbọ́dọ̀ tánu. Èéfín wè mí gan lójú nìyí. O, ìyún gan ni iṣẹ́ fi ń ṣe, bó ti jẹ́nu. Ìjọ lára lọ yíyá àwọn òde òpàṣà àgbẹ̀ nǹkan àjà olúwo méje ojúbọ̀nà mẹ́fà. Àmín àmín àmín.
ilé o jẹ́ má tọ̀ ẹ̀mú ra lára mi mo ti omi mo ti yóyí o tara mo ti jẹun mo jẹun sábẹ́ mo jẹun síkùn mo jẹun sí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọmọ ni o kò ní iyọ̀ ọ̀làdùn ọdún lóyún ìwọ ọlọ́pàá mi. Mọ́mì. Àrẹ ìwọ ìjàgà nù màsánù. Mọ́mì, ta ló wà nílé? Ta ló skibọ̀ ni? Ẹ̀wọ̀ Bọ́lá mo máa ní rẹ lára torí ní tí ń use mọ́ à ń tàràkà ẹ̀ orí tó ní bọ́ kàkà yóò mọ̀ bí kága wà jẹ́jẹ́ yóò mọ̀ bẹ́ẹ̀ yóò mọ̀ bí àga òjò. Mọ́mì. ilé ìdá ìgan rí wípé mo gbìyànjú. Àdúrà mi pé kí Ọlọ́run ṣáà dá ìgbà padà. Ọlọ́run dá ìgbà padà. Ìbọn ọmọ ló lajú lẹ̀ lajú lẹ̀ kò fi rí etí rẹ̀ bí etí ìwọ̀n gàgà yìí kò fi gbọ́n kankan lẹ́yìn kó kàn sọ pé ta ló wà ń bẹ̀ mo fẹ́ lo oògùn mọ́ ìzá ọ̀tẹ̀ ọlọ́run má màjá rí ìbínú ẹ̀ ìbínú ọlọ́run rẹ̀ o. Ìrèdí ṣé òun ṣe àti sọ fún mi pé ìbínú ọlọ́run ló jẹ́ kí ojú Bọ́lá fọ́ ló jẹ́ kí etí ẹ̀ di. Mo sọ bẹ́ẹ̀ èmi ń ta ọ̀dà sọ́lọ́run látara ẹ̀ ni ń gbọ́lọ̀ǹga látara ẹ̀ ni ń gbọ́lọ̀ǹga ni ó èlé àjọ ọ̀gá fàájì wájẹ́ ìyàwó náà lé ká lọ ṣe jẹgbẹ́. Ọmọ ọkọ tó máa ṣe ìfọ̀pọ̀kọ́ bá mi ní Bọ́lá wọn lórí ẹ̀rọ náà. Àwọn ẹni iṣẹ́ ni mi lè rán mi ó tí ẹ bẹ̀rù ìgbà mú wọnú ọlé lọ ní ẹni tí ó lè sọ̀rọ̀ tí orí gẹ̀gẹ̀ tí mo ṣe ń tẹ́mi ṣe mo ṣe fún ọ. Ìjẹ́rìí ẹ̀ ò ní fẹ́ tẹ́ ẹni má gbàgbé pé ojú tèmi ò fọ́ bẹ́ẹ̀ lè tí tó bá ń kígbe ń bẹ̀ yẹn èmi á gbọ́ nǹkan tó bá dẹ̀ wà ní àrọ́wọ́tó mi lè wá rí ọlọ́run máa jẹ̀jẹ̀ ara ìlà èmi náà ò lè ṣe owó ẹ̀ èmi kàn ń ṣàwádà ni torí pé ẹni tí bá ti ń ṣe ìyá ọ̀dà kó tó máa jí ọmọ. èpè ní bàbá ńlá èpè. òun ló ṣe Usman ní tó bá rí ìsìn ìpín dàbí ẹni kó mú mi ràn yóò mo gbé sí pé alájọ bí Usman tó ṣe nínú ayé fi bàjẹ́ ayé Usman bàjẹ́ ni. Who's that? Who's that? Who's that? Mommy, is that you? Yes, ma'am. Yes, ma'am. Mommy. Yes, ma'am. Who's this? Ìlàlẹ́ dànù ǹdẹ́ Mommy, where's my mom? Òun rèé alọ. Mommy! Wọ́n ti ìgbà tó bá wọ́ kúrá àbí kí ní sí ọ̀ wọ́n rẹ̀ báyìí. Wọ̀dọ̀wọ̀dọ̀ mọ́mí. Ìrèdí tètè o. ń bọ̀. Dúró díẹ̀ mà. Ó dà máa bọ̀ náà lé máa bá ń gbọ́ tí mi bọ̀. Máa bọ̀ wọ́n á ṣe ilé ká ti ṣe ní. Iná lé ní ilé lọ́dà. A lè mú bíbá yìí náà. Ó rò bẹ́ẹ̀? Kò sí wàhálà. Àbí kò sẹ́nìbọ̀dì tó wà níbí. Ẹ tó wà nílé náà lè rí wa. Ẹyà máa bọ̀ máa bọ̀. Kí ló dé tí adìyẹ òfin ibi tán ti ń jẹ ra wọn tí òfin wọn kejì rẹ̀? Kàkà ọlátẹ̀mọ́ pọ̀ o. Ń bó ladìẹ ti ń jẹ ẹ tó kọjá eré àtọ̀. Bádìẹ bá wà mọ̀ pé tọ̀ ibi tóun ti ń jẹ ni ìkejì òun ọmọ bẹ̀. Kéyìn ní gba kànáà àbí kọ́ gba sálángá kọ́ lọ kó sí lọ. Ṣé mo fẹ́ parọ́ fún mo ti sọ fún ilé àìmọye ìgbà pé ìyàwó ilé mi ìyá Samson lèmi ń lo kíní ìkìlọ̀ tó fẹ́ gbọ́ lẹ́yìn. Torí pé nǹkan tó yẹ kí n máa bèrè ni pé èmi tí ń bá wọn ṣe àgúnmọ̀ yìí gan èmi gan èlò tó bọ̀ sí wọn gbà gbogbo gbà àgbà tó wá ní ìyá Samson wọn wí kí ló lè tó bẹ̀ mọ́mọ́ àwọn ìyá Samson pa ló jẹ́ kí n máa bèrè tí ń bèrè lọ́wọ́. Ọ̀dà ẹ̀ ṣe ọfẹ́ mọ bí tí ń lò fún. Wọ́n jẹ́wọ́ fún ọ báyìí. Èmi ń san jẹ ni àbí ní ń bọ̀ ta àbí ká ní pé èmi fẹ́ sí káńtà kan o mo wá fẹ́ máa ṣe ìṣègùn ìbílẹ̀ wọ́n máa tàgún mọ́ tàgbó ń bẹ̀ tó dẹ̀ lèmi wá ń rà á jọ díẹ̀ kí n fi bẹ̀rẹ̀ oko owó tara mi. Iṣẹ́ àgúnmu títà tẹ̀sán ọ̀nà tiẹ̀. Nígbà tó ti gbà. Kò sí wàhálà. Nígbà tó gbà ṣé ìrìn sí ní fún ọ ní lámbà. Mo ti gbà Ọlọ́run fún ya Samson lálàáfíà. Dákun èló ni ilé ìbàdí. 3,500.
35. àtòrí kó jẹ́wọ́ gan ni. ajẹ́bi dẹ́sì lé ilé iná. náà sọ̀rọ̀ jù pàṣọ 35 35 35 35. mo mọ̀ pé torí kí ìyàwó ẹ má bàa mọ̀ pé mo fẹ́ fún ọ ló fi tẹ̀ ní wàá horú hàn yín. gbà ọmọ pọ́rọ̀ ẹgbẹ̀rún mẹ́rin rèé má mo ṣe ń jì wá. kéré ẹ tí gbogbo ìgbà tí ọba ti wá gbà kí n lọ́ọ̀ mi tí n bá ti pè fún ọ níye kan ọ níjẹ̀ mi lọ́wọ́ ẹ̀wọ̀n ọ fún mi àbí kólé sọrí. iye wọ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bá bá ìṣègùn lọ́dọ̀ ọba bẹ́ẹ̀ lẹ́bùn gan. wọ́n bá sọ ọmọ pé ọ̀rọ̀ ajá ọ̀rọ̀ àgbò wọ́n bá dọ̀jà máa nẹ̀ bẹ́ẹ̀ bá nẹ ọba ṣẹ́jẹ́ ni ọba ṣẹ́jẹ́ ni ìdí mi ṣe. kò wá sí ọjà tí wọn náà bá gbélé báyìí títà ni ọmọ ta títà ni kò sí wa ọsẹ wọn. kọ́rẹ́ tiẹ̀ lélẹ̀. kò kọ̀rẹ́ tó bá sáà ti dọ́dọ̀ ya Samson ìwọ ti kò kọ̀rẹ́ tiẹ̀ fún. ẹ wá o ìrèdè ojoojúmọ́ àkóhùn tó lérè kan tí gbà lọ́wọ́ ya Samson èmi ní kọ̀rẹ́ tiẹ̀ fún bọ̀bọ̀ yìí. ẹ pẹ̀lẹ́ well done. ọlọ́mọdé àríwó pẹ̀lá níbi rárá àdá inú ìyàwó rẹ̀ ọ̀gá rí máa kiri. hòtẹ́ẹ̀lì làwà wọ́n wá tẹ̀lé sí ní tìǹbù nínú rúùmù láì sí kan. How are you? Ẹ pẹ̀lẹ́. Ilé olùmọ̀ àgbẹ̀ ìlú tán. Àwọn ìlú ìlú máa ń kí ní ìdílé tẹ́sí bá gbọ́dọ̀ àìwá. Èyí sì fi tábìlì báyìí. ẹni ẹjọ́ bí ìgbà tí ọkọ màdámù start níjọ́ kan dé. yẹ tó bá tẹ ẹni ẹtọ jọ ẹni àwọn ìyá tájílẹ̀ yẹn máa ń jọ ṣe fíìmù papọ̀ àwọn òṣòròǹgà. àbí tọ́ kẹrẹ. tẹ́rí gbogbo kíní táwọn ń sọ yìí ẹ̀rọ yín ẹ̀ ní kí ẹ má tàn tẹ́rí ẹ̀yìn kíní tó ń tà fún mi ní sẹ́ẹ̀ torí pé tiẹ̀ báyìí láàrin ajé nínú ìyàwó lémi lèmi lò. kí ló dé? kí ló dé? àìṣe rẹ̀ ọ̀pọ̀ sẹ́yìn lè dé. kí ló dé? ara ìyàwó rẹ lọ ti sáṣẹ báyìí nísìn. ibẹ̀ lèmi. ntọ́sí o da. kí ló dé? èyí lóró ẹ̀ fún ìyàwó ilé nígbà tó fẹ́ bá yẹ ìgẹ́ ni. ta ni kéèyàn wà lò fún. àwọn ọmọ sàkúsàkù tó wà ń ta ni. èmi ò yàn lèmi ò mọ bẹ́ẹ̀ tí ń ṣe. èyí ẹ̀bá ń dojúmọ́ èèyàn máa jẹ fùfú kéèyàn máa jẹ sẹ́yìn mọ́. ẹ kọ́ mi bẹ́ẹ̀ yẹn tí ń jẹ gbogbo ẹ̀ mọ́. níwọ̀ ká má kúrò ká má sọ̀tọ̀ ọ̀rọ̀ rí sàkàsọ nítorí sọ fún obìnrin ẹ lé òmìnira kan ti sọ fún wọn tí fọ́ọ̀lì lọ pẹ̀lú ọkọ wọn wọ́n fẹ́ jẹ́ kí ọkọ wọn kó ṣe kiri kó débẹ̀ kó nà tán kó nà pẹ̀pẹ̀pẹ̀ tó obìnrin ọmọ yẹn kó tètè kí ọkùnrin sọ fún òun tètè kọ́mù àkọ́gbọ́ obìnrin máa sọ fún ẹ ti kọ́mù ẹ ti dìde nìyẹn kọ́ni ẹ̀ máa dùn ún bọ́tọ̀ ọ̀rọ̀ ohun tó sọ fún ọ kọ́ni ẹ̀ máa jẹ́ fùfú kó máa jẹ́ fùfú lójoojúmọ́ ẹ̀ dá gẹ́gẹ́ bó ṣe sọ oníṣe kiri olólùwọ́ àwọn ọmọ sàmùsàkù olélọ amúní yosẹ́dì jabẹ́lì ẹ̀bí àpì àwọn ọmọ yẹn pọ̀ níbẹ̀ kó jẹ́ sọ pé tọrọ ọ̀rọ̀ má gbà náà rẹ̀ ló bá ti lẹ́ẹ̀. ó ti délé aṣẹ́wó dárìn. àwa táwa ń ta àgbo kiri ní kẹ́ máa béèrè lọ́wọ́ wa bí ẹlòmíín bá fẹ́ kọ́ ọmọ ayọ̀ gbọ́ bí ìgbà tí mi wẹ̀ dàbẹ́ bá yẹn jà ní. láì ní gírì. aláwọn ọmọ ajọra wa lọ ẹlòmíín àmọ́ yín mọ̀ yẹn mi báyìí. yọba ọ̀rẹ́ tiẹ̀. pàrípà àárọ̀.
àmọ́ ṣé kí irú àwọn agbóre wa lẹ̀ kó nìyàn lò ṣé o lè fún mi lè jẹ́ sọ́fọ́ kí mi lò róbìnrin ẹ̀ wọ́n lè kọrin. àwọn olórin wo bí kọ́mọ kọ soundtrack èmi bí ìgbà tí ẹlẹ́mìí fẹ́ jáde tí ó mọ̀ ríran tí ó mọ̀ fèdè fọ̀ lórí òkè àgélú gbogbo ìṣòro rẹ̀ ni ó mọ̀ sọ bí n bá fọwọ́ kọ ẹ̀ bá wọn wò gbà ṣé mi ní orí mọ́ ni tọ́mọ lọ tọ́mọ bọ̀ nígbà tí pẹ́dà kẹ̀kẹ́ bá ń ṣiṣẹ́ ni lórí pákálà kùkùrù pa àgbo ìgbà wo yìí. ẹ̀yin ọ̀rẹ́ mi Sàká sórí eléyìí tí mo fi ṣe fún mi lọ́tẹ̀ yìí eléyìí tó yẹ pé gbáǹkó ni ó yẹ pé àrùn ṣe kẹ́ẹ́ báyìí níbi ẹni tó ti gbọ́jọ́ kú ẹ pé mo fẹ́ lò ó fún ìyàwó lémi tó yẹ pé kò ní lè wọ̀dọ̀ ẹlòmíì mọ́ láyé fún àbàdà èmi nìkan mẹ́kọ́ yà eléyìí tó béèrè ó wà mo sì gbàṣẹ òní àmọ́ kò dá kéèyàn lò fún ìyàwó lé nígbà tí èèyàn bá yẹ ìyàwó ẹ̀ jẹ́ nínú ẹ̀sìn bó ṣe máa ṣe nígbà tí n bá fún ọ tó o bá lò sọ́ọ́rí ìfẹ́ mọ̀ bí ọkùnrin òun ṣe ga tó ìfẹ́ mọ̀ pé tó ní láyé ìyàwó rẹ̀ yóò rọrùn sí bí ìgbẹ́ ni. bọ́bá rán wa pé obìnrin mi àmọ́ sáfọ́kọ nínú bedroom kí ó ilẹ̀ mọ́ sún kó fẹ́ di pé oró fẹ́ dé kóbìnrin wa kó sí òòrùn káwọn alékejì wọn àbáwọn níbọ̀ wọn kọ́ máa bèrè pé ìyá alágbájá wọlé lọ sùn kó jà orú múnú lé ni orú òmúnú lé o bó máìkì tó wà ní abẹ́ bàbá nìyí ń ronú pé wọ́n lọ a tún lọ jìyà nù lé báyìí. ó ṣe má tán torí èmi mo mọ àpàdé àlóde à ń bá yẹn lájọṣepọ̀ tí tó bá jẹ́ pé ó ti fẹ́ gbòdì lára ìyàwó mi báyìí wọ́n yọ tó bá tún ti mú wálẹ̀. àwa nínú. ní téńté tó mọ̀ pé onítẹ́ńté àti máa burú ó máa fà á nígbà tó bá di pé nfẹ́ lọ́nú ẹ̀ mọ́ sẹ́ńtà tẹ́rápì wọ́n wá gbèsè rí tẹ́lá. fọ́ra lọ fọ́ra. bàbá Mùtù bàbá Mùtù sọ́yìn lè tọ́ bẹ̀rẹ̀ o. Ọlọ́run ló fi iṣẹ́ àgúnmu ṣíṣe kéèyàn ní ìdákọ́lẹ̀ agbára ti wá kà kéèyàn ní HIV wọ́n ní kò sógun HIV kí ní jẹ́ bẹ́ẹ̀ bọ́ lẹ́bùlà yíyanjú ẹ̀ bọ́ ní diabetes yíyanjú náà. bẹ́ẹ̀ bá ní hepatitis B ńkọ́. hepatitis B kò sáìsàn tí ń jẹ́ bẹ́ẹ̀. ọ̀rẹ́ mọ̀ ní gbà kẹ́ ẹ̀. apata sí àbá. apata sí àbá. àwọn yóò sọ pé ènìyàn ní apata ẹnì dáhùn. Ìjẹ̀bú ni àìsàn yẹn ti ṣe wọ́n ni. hepatitis B ọ̀rẹ́ mi ní gbà kẹ́ ọ̀rẹ́ mi Bremo tó wà ń tápà ó ní gbà kẹ́. irọ́ ni. ó ní sátà. ó ní hepatitis B ń gbà kẹ́. sọmọ irú àìsàn yẹn máa ṣe wọ́n Jẹ̀bú. ìgbà mìíràn o máa ń fi hàn nísẹ̀yìn. àbẹ ya wèrè ni ayé yín fẹ́ bàjẹ́ ni lọ́nà ìsìnkọ̀ lọ́nà ẹ̀dọ́ta ni èyí ẹ burú ni. àti ní ibi àwọn àìsàn máa ti mú ṣé ni ó lè jẹ Ògbómọ̀ṣọ́. bóun lọ fẹ́ pàyà fún bí. Ògbómọ̀ṣọ́ àwọn àtàwọn ọmọ sáìsì. kí ìṣẹ̀lẹ̀ kọ́ kéyìn wá wèrè lérí ibú kí ìṣẹ̀lẹ̀ lọ́nà ìsìnkọ̀ lọ́nà ẹ̀dọ́ta ni. ilé ìjọ náà. tẹ̀sùn ọ̀dẹ̀ ó ẹ̀yìn sórí iná ilé mi ti ń bọ̀ iná ilé ńlá ní Bàrígà gẹ́gẹ́. madam ni wọ́n ní àwọn nídìí olùrànlọ́wọ́ náà lé lókè èmi wà wò pé tètè lọ yọjú sí wọn kọ́ lọ rẹ̀ wọ́n lọ́wọ́ ń bẹ ni o. n rò ìṣẹ̀lẹ̀ ní sọ̀fọ̀ kọ́ máa ràn mí níṣẹ́ kọ́ mo rẹ́ kú ọ máa bọ̀ kó mo omi kí mi lára rùn mára torí wọlé máa ṣọ géètì. ọjọ́ wo ló tó já báyìí o. lọ́nà ìsìn. ọ̀nà ìsìnkọ́ kì í sì sọ̀nà ẹ̀dọ́ta ẹ̀yìn tó ṣẹlẹ̀ ní pé madam wọ́n wà lókè wọ́n wá tẹra wọn sáfẹ́fẹ́ rẹ bí ẹni tí Ọlọ́run ti fọ̀ràn rọ̀ lọ́rùn wọ́n wá ń wá sọ́mùtì tí wọ́n máa ṣe kírìn jígbín wọn náà lé wọn kọ́ máa jáde wọn náà lé wọn kọ́ máa jáde wọ́n rò pé tí n bá lọ kó èrò lọ́jà kẹsẹ́ kò ní da bí n bá lọ kó èrò lábàtíọ̀ kò ní gbà yìí èmi àti yín tájọ mọ́wọ́ ara wa ni kí n sáré ja ọtẹ́ kó lọ ṣe kíni kó kẹlùwọ́ kó gbàwọ́ kó jáde kó gbérí wọbẹ̀ ọtẹ́. ọ̀rọ̀ rome sọ fọ madam nídìí ẹni máa jẹ káwọ sí ẹni rẹ bá ti lobolo tó. tí o wá wo kárọ̀tì tí o kàn sí kúlóòdì gbé wọn ni. ẹ fẹ́ set me up iṣẹ́ mi ṣe owó oṣù mi gbà ó ṣe kiri ó ṣe kòkó ẹjọ́ tó ẹ̀mí má set me up. ọ̀nà tèmi ń gbàlà ni mo já ọ sí ni wo tí ọba ṣe lè níwò ọkọ̀ lé sí banana. kí ṣẹlẹ̀ tẹ bá fẹ́ gbìmọ̀ràn ọ̀tẹ̀ ẹ mojú àwọn tẹ máa pè kó dáa lọ́nà ìsìn kó dáa ẹ pè mí sínú ọ̀rọ̀ yìí àrùn mẹ́ta ni wà. tí ọba mọ̀ pé kò ní gbọ́dọ̀ ó lè ṣe awo mẹ́nu mọ́ awo rèé. ṣé o máa ti pọ̀. awo ló dúró yìí lórí iṣẹ́ tí mo fẹ́ gbé fẹ́yìn méjèèjì yìí. wo ọkọ̀ lè fi pákí. Òdèjì. ẹ ti kọ́ lẹ́sẹ̀ gúsí. ẹ ti kọ́ lẹ́sẹ̀ gẹ́. ẹ wo mi ò níṣẹ́ mi. jù bẹ́ẹ̀ lọ ẹ kálọ ẹ tẹ̀lé mi tẹ̀lé mi. Ọlọ́run o Ọlọ́run o Ọlọ́run o Ọlọ́run o.
padà àwọn ẹkú jòkó. ibi tí ọba ti sí ilẹ̀ báyìí láti jiyàn jàkadì. ìyá yín ló sùn lẹ̀ yìí àti ilé ẹran abatíọ̀ torí mo ṣe bí ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún lérí wọn. wọ́n bá yarí pé tó gbèsè àní kò tí ì tó àwọn kémi ọlọ sí abatíọ̀ kémi ọlọ́kọ́ èrò wá lọ́jà mo wá wò pé ibi àṣírí mi wà gẹ́gẹ́ rẹ̀ ń gbọ́dọ̀ dálẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ tèmi náà léyìí mo wá wò pé má jẹ́ ń lọ abátí ọ̀lọ́kẹ́rò wá òun fi wá pè yín jẹ́lẹ́ńkẹ́ ẹ ṣàfùyá kẹgbowó ẹ̀rà kẹgbà sọ. abalajọ ara náà fún mi sọfọ mi náwó yáfuyáfu ibi bó ṣe mi ṣe rèé mo ṣe mi lọ́ọ̀rẹ́ ẹjọ́ èmi fẹ́ ṣe rọkàn at the end of the day ṣé èsì sọfọ wọn ti set camera anywhere èmi fẹ́ set up ó lè sọ ọmọ ẹjọ́ I don't wanna do anything. Ṣe sort of kọ́kọ́ accept everybody up o ẹ ṣàwọ̀ kí wọ́n satisfy ya. Mo dáràn kí sọ mo ní mo dáràn so nẹ́ẹ̀dì máa ń ṣe jù ẹjọ ṣé irú ẹjọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣé 3 sum náà àbí 4 sum torí 2 sum wà. Kí ló ń pè yín mẹ́ta náà. 3 sum ló jẹ́ mi. Ó yà yín 3 ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀. Lẹ́ẹ̀kan tó lé ìwọ̀n ti ṣe ara mi oṣù jìpèpè jẹ́ kí kọ́kọ́ lọ. Wọ́n kọ́kọ́ lọ díẹ̀ ìlú mẹ́ta èèyàn kan bàbá mi ní olùlù já gbàgbà má pẹ́ lọ́wọ́ èyí kó sọ fúru ẹ̀ ọ̀dẹ̀ yìí ló sọ lórí ibú o ti ṣe wọ́n bẹ̀ má pẹ́ ń bẹ̀ o tó bá pẹ́ tọ́gà bá bọ́ ń bẹ̀ o ẹ̀rọ odò ẹ̀fọ́ ẹ má bodò jẹ́ o lórí gbogbo nǹkan ẹ̀yìn ara jẹ̀bú ní má lè kókó mi lè bobo jẹ má bodò jẹ́ má bodò jẹ́. ó yá ẹjọ àǹtí mi ẹmẹyìn wa bó ṣe fẹ́ mi lẹ́yìn kí ṣe lè ṣé mi mo wá di báyìí ni ṣé mi mo wá di irú wá ògiri wá tọkùnrin 5-6 tó gorí ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Bàbá yóò dẹ̀ sọ fún mi o kò sọ fún mi pé bó ṣe máa rí lélẹ́yìí ṣé nítorí ọkọ mi náà mo ṣe ṣe gbogbo eléyìí kí n bá lè máa satisfy ẹ torí agbára tí ẹ ju tèmi lọ ẹ wá rí pé mo ti wá kó bára mi báyìí kí ló dé àlàmì akọ́dédé bá dìde tí mo bá ọkùnrin bíi 4 bíi 5 mi ò ní ìbálẹ̀ mo ti wá di ajá gbòòrò báyìí èmi kò lè yẹ kó máa pè ní bígò. Lórí mi ni kò ṣoṣo. Kí lè lè? Ẹ̀sìn rèé o. Ojú ẹ̀sìn tó ṣì yóò gbọ́dọ̀ rọ̀. Oyún. Mo pé. Tèmi bá mi bọ́. Àgbà tí mo fi àìnítẹ́lọ́rùn àti ṣìnà mo ti bà tèmi jẹ́. Oyún. Mo gbọ́dọ̀ jẹ́ pé oyún bá wọ́ tí mo ti mo gbọ́dọ̀ lóyún. Mo gbé kí n sọ fún wọn ní mo ti rí. Bọ́láńlé tó jẹ́ ọmọ àrídùnnú mi ó wá di ọmọ àríbánújẹ́. Ọlọ́run eléyìí ti pọ̀ jù mí lọ. Daddy, Ọlọ́run ò ní bá yín ẹnu jẹ́. Bọ́láńlé. Ọ̀rọ̀ màá ló sọ̀rọ̀.
bẹ́ẹ̀ ni dáàdì ọ̀rọ̀ ni mò ń sọ. Bọ́láńlé. Yes daddy. Ó lè ń sọ̀rọ̀ sí. bẹ́ẹ̀ ni mo lè sọ̀rọ̀ dáadáa mo dẹ̀ lè gbọ́ràn dáadáa mo tún ríran dáadáa pẹ̀lú. Orí mi. bẹ́ẹ̀ ni mo rí yín dáàdì mi. Aṣọ wo ni wọ̀? Kí ni kọ́ lọ? Brown. Ọlọ́run kábíyèsí o. Ọlọ́run alágbára wọ lọ́ba tóbi jùlọ. O ṣeun Bọ́láńlé. Yes daddy. Kí ló dé tó gbẹ̀mí wá gbóná báyìí? Kí ló dé tó gbẹ̀mí wá sókè? Kò dáa. Daddy kò ń ṣe pé wù mí kémi náà ṣe nǹkan tí mo ṣe yẹn àmọ́ mo ṣe nítorí mọ́mì mi ni. Bọ́láńlé kí ni mo gbọ́ tó sánsìn? mo ní mo ṣe nítorí mọ́mì mi ni. Mọ́mì ẹ̀? bẹ́ẹ̀ ni. Kí ló dé? Kí ló wà láàrin wa àti mọ́mì ẹ̀? Ní ó jẹ́ kí ló fèrè burúkú báyìí gan-an. Ní sùúrù jàre afúnmábà mi. Ìbí mo wá pè é wá jẹun. Mi ní sẹ̀dá mi lórí burúkú. Màjàlá òde léròyìn. Jẹ́ bá yẹ̀ yìí ti bàjẹ́. Ẹ ti kú o. Ṣé nígbà tó ti gba ẹ̀yin 3 tribe papọ̀ sínú ilé mọ̀ pé wàhálà máa wà. Ìsẹ́yìn ẹ̀yìn mẹ́kọ àti oníburúkú ìjẹ̀bú Olúwa ẹ̀ńdọ́ àwọn tó ìwọ. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní tó wá ń bà mí tó tí ó yà mí lẹ́nu ń bẹ̀ ní gbogbo alámọ̀ pé Bọ́láńlé ò ríran kò gbọ́rùn ó ṣe wájú òun ló rìkọ́ọ̀dù kámẹ́rà tá a wá ń wò yìí. ẹ wo ọ̀nkú èmi ń gbọ́ràn mo dẹ̀ ń ríran dáadáa gbogbo ìgbà yẹn mo kàn ń pretend ni. ìbọn ọmọ ló lajú rẹ̀ ó lajú rẹ̀ kò fi rí etí rẹ̀ bí etí ìwọ̀n gàgà yìí kò fi gbọ́n kankan lẹ́yìn kó kàn sọ pé ta ló wà ń bẹ̀ mo fẹ́ lo oògùn mọ́ ìzámi ìzáhà ọ̀tẹ̀ ọlọ́run má má járe ìbínú ẹ̀ ìbínú ló rẹ̀. ìrẹ́lẹ̀ ṣé òun ṣe àti sọ fún mi pé ìbínú ọlọ́run ló jẹ́ kí ojú Bọ́lá fọ́ ló jẹ́ kí etí ẹ̀ jẹ́. ó dùn tó bẹ́ẹ̀ èmi ń ta ọ̀dà sórí mi látara ẹ̀ ni ń gbọ́ lọ́nga látara ẹ̀ ni ń gbọ́ lọ́nga ni ó ẹ̀yìn èlé àjẹ ọba fàájì wájẹ ìyàwó náà lé ká lọ ṣe gbìyàn jẹgbẹ́. ọmọ kò tí máa ṣe ìfọ̀kọ́kọ́ bá mi ní Bọ́lá wọn. àwọn irinṣẹ́ ni ilẹ̀ ìran ni àmọ́ ó ti ẹ̀ bẹ̀rù bá mu wọnú ọdẹ lọ lẹ́yìn tí ó lè sọ̀rọ̀ tí orí gẹ́gẹ́ tí mo ṣe ń tẹ́mi ṣe tí mo ṣe fún ọ. ìjẹ́rìí ẹ̀ ò ní fẹ́ tẹ́ má gbàgbé pé ojú tèmi ò fọ́ bẹ́ẹ̀ ni tí tó bá ń kígbe ń bẹ̀ yẹn èmi á gbọ́ nǹkan tó bá dẹ̀ wà ní àrọ́wọ́tó mi. wá rí ọlọ́mọdé jẹ́. But anyway. ẹ wò Daddy kò sí nǹkan tó burú nínú kẹ́yìn náà fẹ́ yàwó mi mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí mo fi gbogbo ara mi sí even èmi gangan ni màá bá yín wá ọmọ gidi tẹ́ máa fẹ́. Elizabeth kí Elizabeth máa ṣe ṣìnà pẹ̀lú dírẹ́fà can you imagine dírẹ́fà ti tèmi nínú ilé mi no wonder tí bọ́yọ̀ ń fẹ́ kí mi dáadáa àṣà àtijọ́ ń jẹ nǹkan kan náà. Can you imagine? But Elizabeth but ó ṣì ń bá fún mi o
Ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo pálapàla yìí? Ẹ kò dẹ́dí kò yé mi náà. Tí n bá sọ ipò yé mi, irọ́ ni mo pa. Mi mọ̀ gbà tí mọ́mì mi bẹ̀rẹ̀ gbogbo ìwà dọ̀tí yìí. Wọn ò dẹ̀ nú rẹ̀. Wọn ò kí ń kó rẹ̀. Débi tábà sọ pé ẹgbẹ́kẹgbẹ́ wọn ò lọ́rọ̀ ẹ̀ kankan náà. Kó dẹ̀ máa wo àtìgbà tèmi pẹ̀lú ẹ̀ ti fẹ́ra. Mi ò gun orí obìnrin mi. Elizabeth wá fẹ́ máa fi ọ̀bẹ ẹ̀yìn, ó fẹ́ fi máa jẹ mí iṣu. Kí ló dé, kí ni mo ṣe fún? Anyway, à á lé akátá lọ́nà ká tó wá fàbọ̀ bẹ́ẹ̀dì ẹ̀. Olórí burúkú ibi dé yẹn tó ń pè rẹ̀ ní rédé. First thing láàárọ̀ ọ̀la màá kọ́kọ́ dẹrù ẹ̀ síta nu ọgbà yìí. Nítorí pé tí bá ṣe ń rí inú ilé yìí, ọgbẹ́ ọkàn ló máa jẹ fún mi. Daddy, you don't have to do that. I have to do this. Daddy, okun ke ń wòrò ká wà wò. Ẹ ní sùúrù. Ṣó ti yé yín? Sùúrù la máa fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ wò, ẹ mọ̀ nǹkan, ẹ fi wọn sílẹ̀. Ẹ̀yin má lé wọn lọ. Tó bá pẹ́ tó bá yá, tẹ́rù ọkàn bá jẹ́ káwọn náà gbádùn. Fúnra wọn báyìí náà máa fọwọ́ ara wọn kó ẹrù wọn jáde kúrò nílẹ̀. Bọ́láńlé Elizabeth, why tí Elizabeth ń ṣe irú nǹkan báyìí? Bọ́láńlé driver. Honestly, I don't understand. Detective lọmọ yìí o. Mo sọ ọmọ alálùbáríkà lọmọ yìí. Bọ́lá tèmi. Kí ni mo ṣe fún ẹ? Ṣé mo ṣe ẹ́ ni? Ẹni màá ní èmi ìyá ẹ tí mo dẹ̀jẹ̀ lé lórí. Irú àṣírí báyìí wà lọ́wọ́ ẹ. Ó dẹ̀ sọ fún mi. Ó ṣe pè mí kó sọ fún mi. Kó faṣọ àṣírí mọ́ mi. Ó ti bá tèmi jẹ́. Ṣé kò ti gbàgbé pé ikú tiẹ̀ lèmi kú lọ? Mommy, kí ló fẹ́ kún? Mommy, why are you crying? Kí ló ṣẹlẹ̀? Talk to me. Kí ló ṣẹlẹ̀ náà? Ọkọ mi, ṣé ọ̀rọ̀ dádì ẹ yóò ju ẹkún lọ ni? Kò sí nǹkan tí mo ṣe ń sìn tí mo mọ̀ ṣe. Èyí sì máa lọ wá ẹlẹ́jì tèmi ni. Èmi dẹ̀ fi wọlé kí wọ́n yé bàbá yìí pé èjì tèmi wà yìí. Ó yẹ kó mọ̀ pé mi ò lágbára gbogbo nǹkan tá à ń sọ yìí. Ṣé nígbà tó bá lò mí ráàkì tí mi ò lè rẹ́yìn bẹ́ǹdì ni? Àbí tó bá mi lòpọ̀lọpọ̀ títí mo ní stroke kalẹ̀? Mo dé tàti explain fún pé wá èjì yìí mi ò fi bẹ́ẹ̀ lágbára púpọ̀. Mo mọ̀ pé èèyàn ọkùnrin èjì tẹ̀ wá yìí kẹ́ máa ṣe títí ni. Ṣé bá dé understand pẹ̀lú mi pọ̀kú tí ẹ fẹ́ gbọ́ kọ̀ọ̀kan tó bá gbọ́ mi mọ́lẹ̀ báyìí? Mo máa ń ṣàfihàn ojú sú mi. Mommy, so nítorí nǹkan tẹ́ ṣe ń sunkún ni. Ó yẹ kéèyàn náà try láti understand daddy. Kò sí bẹ́ẹ̀ ṣe lè dàgbà tó. You have to be able to satisfy your man. Bẹ́ẹ̀ ni mo sọ fún un. Gbìyànjú. Ẹ wò mommy, ìgbìyànjú yóò tí tó. Ìgbìyànjú yóò tí tó. Ẹ ní láti gbìyànjú jù báyìí lọ. Ó yẹ kí n mọ̀ yín pé necessity ní kíní nínú marriage. I know. Mi ò bá tiẹ̀. No matter what. Ẹ ní láti máa gbìyànjú láti máa ṣe ni. Tí ẹ bá ṣe dáàdi máa fẹ́ lò mí. Ọkọ mi tó fẹ́yàwó mi. Ṣùgbọ́n bí a tó bá fẹ́ ọmọ kékeré, bí a tó bá ti ń yí yẹn, ìyá máa yí pẹ̀lú ẹ̀. Inú ìlú gbogbo agbára yẹn. Àkókò tí kò tó bàjẹ́ ń bẹ̀rẹ̀ tí kò fẹ́ mi. Ẹ wò mi ò rò pé mọ implication nǹkan tẹ́ ń sọ ṣá. Kọ́ lọ fẹ́yàwó mi. Ẹ fẹ́ sọ léwadílé olórogún nìyẹn. Ilé tó jẹ́ pé peace wà ń bẹ̀. Ilé ìdùnnú ni, ilé àlàáfíà ni. Tó jẹ́ pé one big happy family ni wá. No, mommy, má ṣe báyìí. No, please don't do that. Kí ni màá ṣe? Ẹ wo ṣe rí nsìn. Tí dáàdì bá lọ fẹ́yàwó kékeré kan wọlé nsìn, ìyá bẹ̀rẹ̀ sí máa wá gàbà lé yín lórí. Á bẹ̀rẹ̀ sí máa gùn yín gàlàgàlà.
á bẹ̀rẹ̀ sí máa ṣe bó ṣe wù ú nulẹ̀. Á bẹ̀rẹ̀ sí máa fa wàhálà nulẹ̀. Ilé tẹ̀tí rọra ń fọwọ́ ara yé tó bọ̀ láti kéékèèké. Àwa àdìpá kàn dé sọ́dílé. Á bẹ̀rẹ̀ sí máa dàrú. Àwa jọ̀gálẹ̀ yẹn lórí. Ṣé bí mi náà fẹ́ gbogbo yẹn náà ni mo ṣe ń gbìyànjú díẹ̀ tí mo mọ̀ ọ́ ṣe. Mọ́mí ìgbìyànjú yóò tí ì tó. Kò tó. Ẹ mọ̀ kí ni màá sọ fún yín. Kí ni mo kọ́? Ó yá kẹ́ jáde síta. Tó bá jẹ́ ti medical ni, tó bá jẹ́ ti ìbílẹ̀ ni, ẹ lọ bá àwọn ọ̀rẹ́ yín sọ̀rọ̀ bó ṣe ń ṣe ọgbọ́n tí wọ́n ń dá sí táwọn fi ń lè satisfy ọkọ wọn káwọn náà kọ́ yín kẹ́ ẹ máa ṣe mọ́ mi. Ọgbọ́n máa wà tẹ́ máa dá sí kinní ọ̀gbọ́n bójú ògùn rẹ̀ máa lò ní àbí nǹkan tó máa fún yín ní energy kan energy. You have to be able to satisfy your husband no matter how old you are. Energy. Yes. Ẹ lọ wá energy kan energy ẹ bá ti máa kí. Energy. Gbogbo tó ń ṣẹlẹ̀ ìfọ́pọ̀ mọ́yọ̀ ní báyìí. Kọ́lọ̀ owó kọjá ọkọ̀ mọ́yọ̀. Ẹ̀gbọ́n yán kan náà ni. Ṣé láyé báyìí? Ẹ wo ẹyin tó ṣẹlẹ̀ kò sí ẹ̀sìn kankan. Ìwọ wá ń ṣọwọ́ bí ìgbà tí ọmọ ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ 1 2 3 àbí? Káwí ìfowópamọ́ àjọwọ́ ẹ̀yà àwọn ọ̀dà ọ̀ṣẹ̀wé ẹgbẹ́ ọmọ báyìí. Èmi nìkan ẹ̀ náà o. Ìwọ ni wèrè ẹ̀ kọ́ra mọ́nà ṣé bí mo ní ẹ̀ tó ń ṣẹ̀ṣẹ̀ bí machine tí ń kó tọ̀hún. Wọ ẹ̀yìn yẹn sínú. Wọ ẹ̀yìn ẹ̀ wọlé bí o ṣe wọ ẹ̀yìn yẹn ló bí mi. Ṣé ní ìtò Elizabeth ó bá obìnrin jẹ́. Ayé mi o. Ó bá obìnrin jẹ́. Tọ́wọ́ tiẹ̀ wá sọ wípé ìkọ́ni tiẹ̀ wá mú ẹ ò lè control ẹ̀. Ìwọ ọgbọ́dọ̀ lọ sí sàkóló wá àwọn ọkùnrin gidi àwọn alálùbáríkà ọkùnrin wájà àwọn onídọ̀tí ẹ̀ ìwọ́n ṣe rí àfi bí àwọn ọmọlá Kano street àbẹ́ẹ̀rí wọn ni. Ọmọ tó tún wá bí mi nú wọn náà tún wá ó wá pakuru mọ́ ó ń pakuru mọ́ ó ń pakuru mọ́ ó ń pakuru mọ́ kò tiẹ̀ ṣẹ́ra kù fáwọn eléyìí. sista inú ẹjọ́ wo lẹ máa ń da kí ló ń ṣe yín báyìí ètò ń kọ nìkan kókó ó ṣe kan à ń bá wí lọ́wọ́ ẹni kó lọ́wọ́ nìkan tó dáa nígbà tí mo ti gbórúkọ ẹ̀ mi ò fẹ́ ṣe tánà díẹ̀ ni báwo lè ṣe máa jẹ́ Elizabeth tẹ́ máa rò pé kó má ṣe nǹkan abẹ́ nítorí fọ́bùrà láì nìyẹn ìwọ máa lọ lẹ́yìn o wà lọ lẹ́yìn máa dúró tiẹ̀ wà jáde lẹ́yìn. Àǹtí èyí náà mọ̀ mi ò kì í ṣọmọ bẹ́ẹ̀. Ẹ wo gẹ́gẹ́ bí Bọ́lá ṣe advice mi lọ́jọ́ yẹn lèmi náà wá energy kún energy mi. Bàbá ò sọ fún mi pé bó ṣe máa rí lélẹ́yìí o gbogbo orí tèmi náà sá kí n lè satisfy ọkọ mi ni àmọ́ mo wá ṣe tán kò wá yé mi náà mọ́. Ẹ̀wọ̀ jẹ́ ká fọ̀rọ̀ ọ̀bẹ ti kọ́ ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe. Èmi ti dá ẹjọ́ fúnra mi èmi náà wọlé lọ sí bá lọ kó gbogbo ẹrù mi màmá bá tèmi lọ àmọ́ kò dùn mí pé nǹkan ìtìjú báyìí lèmi máa fi kúrò lé ọkọ mi. Èmi náà mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọkọ mi ti fẹ́yàwó mi síta ó dẹ̀ wá lóyún bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ṣé tiẹ̀ rí níbi tá a bọ́ ẹ̀jẹ̀ sìn báyìí ọ̀rọ̀ ti yanjú kábẹ̀lá tó yọ̀rọ̀ ìyá Bọ́lá ńlé ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọmọ tó bá ti lè máa fi ọ̀bẹ ṣeré very dangerous ọmọ ni láìsí alápàtà kò ṣiṣẹ́ lápàtà kí ló ń fọ̀bẹ ṣeré fún ọ̀bẹ wá jẹ́ lọ́wọ́ ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ bọ̀tà bọ́ abáǹtọ̀bẹ ṣé ẹ̀rẹ́ ìgbẹ́ ṣe wáyé ọmọ ẹ̀wọ̀n lẹ́wàá yìí ẹ ti lọ uniform tó wà lọ́yìn yìí yàtọ̀ sí àwọn ẹlẹ́wọ̀n intẹ́ẹ̀kan ní mo ti pọ̀ ọmọ tó máa bá ń fi nọ́mbà sí nọ́mbà 45 nọ́mbà 17 ìwọ́dẹ̀ máa jẹ́ defender wọ́n máa ní nọ́mbà 10 ó tọ́ kẹ́kọ̀ọ́ gba uniform dẹ́ni ṣòkòtò nǹkan bá ń gé sí short nìkan ẹ bẹ̀rẹ̀ ṣé ẹ̀wọ̀n yín látọ̀lá lọ nìyẹn ẹ̀wọ̀n lẹ́ máa kú tí bá ṣe wà ní ẹ̀yọ́. Polisi ọlọ́pàá máa jẹ́ ó máa kó yín. Ọdún yẹn sọ̀rọ̀ láti ẹ̀yẹ tí wọ́n lọ yẹ sọ̀rọ̀ ìbùkún tún lẹ́nu pé òun ló máa lóyún àlọ́ ló tẹ̀ sọ́mọ́ fèrè. Ẹ lè wùwà Ìṣẹ́yìn Ìjẹ̀bú mọ́lẹ́lẹ́ ti gbé wa. Ìlàró ni. Ìlàró àwọn ìdàgbọ̀ ọ̀rọ̀ àbíkú ṣe ṣe. Ìwà mú ìyàwó ọmọ màdámù mẹ́kọ̀ọ́. Elizabeth kò bá má ti jẹ́wọ́. Mo kó bá má jẹ mi kó bá má jẹ mi rárá kó bá má jẹ mi rárá. Ó mà ṣe o anyway
Èmi ò fẹ́ obìnrin kankan. Oh yes, bẹ́ẹ̀ ni obìnrin kankan ò lóyún fún mi. Ọ̀rọ̀ owó kọ́ ló wà nílẹ̀ yìí. Ṣé rí èmi tèmi tó pé mi ò lè ṣe, mi lè wúlò wà bẹ́yẹn. Nǹkan tí mi fi pé mi àti ta lè ṣe òun ni wípé ká pretend pé mi àti and date. Ṣebí ó ti bá mi sọ, mo dẹ̀ sọ pé mo ti gbọ́. Gbogbo nǹkan tó ṣe láàrin àti ìyàwó yín tó máa fi wà sóyè ká pretend. Ẹ jọ̀ọ́ mi lè ṣe. Please. Anyway, bọ́ọ̀rẹ́ ṣe ìròyìn ẹ̀ bẹ́ẹ̀ náà ni mo ṣe bẹ́ẹ̀. Because kó tó dé, ó ti ṣàlàyé fún mi pé òun ṣe oníranù. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀. Tí bá ṣe ń bọ̀, mi ò mọ̀ pé o lè sọ̀rọ̀ báyìí. Àti ẹ̀ ti dúpẹ́, kò sí wàhálà. Ṣé eré ìgbẹ́ ṣe wáyé? Ọ̀nà ẹ̀wọ̀n lẹ́wàá yìí. Ẹ ti lò. Wá fi mọ́lẹ̀. Ṣé ibi tọ́rọ̀ gbéde dúró yìí? Mo ti wá understand nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Àìní understanding tó ní o. Ó dẹ̀ dá kí ọkọ àtìyàwó kán jọ ní understanding láàrin ara wọn. Kán ní àgbọ́yé. Ẹjọ́ kí ló sọnù tó wá kiri rí sá? Òun wá energy. Energy wèrè wo ló ń wá kiri? Ilé náà káwọn obìnrin mi náà lọ́gbọ́n tó ń wá energy kiri wá jẹ́lé bàbá aláìwà bọ́ ní nǹkan ló wá energy lọ. Ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí sìn. Mo mọ̀ pé lágbára Ọlọ́run ogun tọ́lọ́run ti ṣe ẹni kò ní gbérí mọ́. Ṣé wá rí? Ohun tó dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí. Ó ní pé òun náà wá ń kó wọn mọ́ra. Òun kó wọn mọ́ra. Àwọn eléyìí náà wọ́n wá ń ṣe bí ejò tó rí oyin tó la inú wọn wá ń dùn láwọn ọmọ òjẹrú ẹ̀ rí àwọn onídọ̀tí àwọn ọmọ òjẹrú ẹ̀ rí tí àwọn ọkùnrin òrírú obìnrin tó dúró báyìí lẹ́ẹ̀lẹ́ rí ẹ wá ń ṣe bálabàla àrà ló máa pa yín Ọlọ́run bá àrà ló máa pa yín. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bó ṣe wù mí gangan ó yẹ kí n kó wọn lọ sí station but tí n bá kó wọn lọ sí station bí ìgbà tí n fẹ́ di ara mi síta ni nítorí pé ká tó wí ká tó fọ̀ àwọn press lè bá mi gbé ìtìjú ló máa jẹ́ fún mi ló dẹ̀ máa jẹ́ fún ìyàwó mi. Ẹ wò ó Ọlọ́run ọba nìkan ló ní ìdájọ́ lọ́wọ́ mo fà wọ́n lé kóòtù Ọlọ́run lọ́wọ́. Bọ̀dá ẹ má ba gbogbo ẹ Ọlọ́run kí ni tẹ́ bá ń gbójú ọ̀rọ̀ jẹ báyìí Ọlọ́run ò ní kóòtù ẹ má jẹ́ káwọn wèrè lọ fún yìí Ọlọ́run ò ní kóòtù kọ̀ọ̀kan tá a fẹ́ kó wọn lọ tí wọ́n bá sọ pé ẹ̀ ní lọ police station a máa pe olúwo mi nítorí ọ̀rọ̀ yìí ṣọ̀kànnà ló máa pa yín bẹ́ẹ̀ ṣe wà.